ẹ̀yin tèmi lóròkìlàwá TV kò ní bàjẹ́ fún wa. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Òrókìlàwá TV ibẹ̀ la wà. Mo fẹ́ ká tún jọ gbélé yẹ̀ wò. Ìbà Gani Adams, ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn. Mo fẹ́ ká jọ wá nǹkan fìdílé ká gbọ́ nǹkan tí bàbá sọ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà wa yìí náà ni. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n sọ̀rọ̀, ṣùgbọ́n ojú èmi nìkan kọ́ ni ó wò, etí èmi nìkan kọ́ ni ó gbọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Ìbà Gani Adams, ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tán sọ. Ọ̀rọ̀ ńlá náà sọ. Mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí ká dẹ̀ jọ rí ẹ̀kọ́ kọ́ ń bẹ̀. Kẹ́ bá mi comment sí comment section lábẹ́ fọ́nrán yìí. Ojú tí wọ́n bá fi wò ó, àti pé ọgbọ́n tí wọ́n náà rí kọ́ nínú ọ̀rọ̀ tán sọ yìí. Bóyá bẹ́ẹ̀ ló ṣe rí ni, bóyá bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní comment section. Ayẹ̀wò aláṣẹ Èdùmàrè àní wówó tì. Ìbà Gani Adams ló sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ fi làákàyè ká jọ fi bá wọn gbọ́ nǹkan tí wọ́n sọ. Ẹ má gbàgbé láti like, kẹ́ ẹ share, kẹ́ ẹ dẹ̀ comment lórí nǹkan tó sọ. Kí ẹ dẹ̀ bá mi subscribe sí Òrókìlàwá TV lórí ìkànnì. Àní wówó tì. Lágbára Ọlọ́run, àní bọ́jọ́ lọ́jọ́ lọ. Ìlú yìí yóò dá, yóò dẹ̀rọ̀. Àsìkò tó bá wá dá tó dẹ̀rọ̀, wọn ò ní fi ẹnì kọ̀ọ̀kan wa ṣàwátì. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Ààrẹ Ọ̀nà Kakanfò sọ. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé láti like, share lẹ́ẹ̀kan sí, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe. Ẹ comment lórí nǹkan tí Ìbà Gani Adams tán sọ. Ó yá, ẹ máa bá mi ká lọ. Ààrẹ Ọ̀nà Kakanfò ń lọ sógun, kó pé kámẹ́rà lọ sógun tí ò tí ì parí ogun. Result nǹkan tí ààrẹ bá mú bọ̀, result nǹkan tí ààrẹ bá mú bọ̀ lógun ni kámẹ́rà gbé jáde. Ààrẹ ò dẹ̀ ní lọ máa fly drones, which is the secret part of intelligence report. Kó máa ṣó ẹ̀ fún àwọn ọ̀tá. Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ níwà ní palace kó máa sọ pé a ti crack yìí o, ìlú báyìí lẹ́wà o, ìlú báyìí lẹ́wà, ìlú báyìí lẹ́wà o. Òun náà ń pè ní catastrophe on security strategy. Gbogbo breakthrough tá a ti ní láyé yìí, gbogbo breakthrough tá a ti ní láyé yìí, ní rí wa tá a bá fẹ́ lọ sí operation yẹn, ní record ẹ̀. Ọjọ́ tá a bá ti mú culprit yẹn àbí tá a bá liberate àwọn yẹn, òun la ṣe máa jẹ́ kí ẹ̀rí. Èyí tí ó ṣẹlẹ̀ ní Àmúọ̀dọ̀fin just 3 weeks ago, obìnrin ọgbọ̀n ṣe Yorùbá, àwọn Yíbò kan àti àwọn ará Kútọ́nù, àwọn ọgbìn, àwọn ẹ̀dẹ̀wọ̀ tínúra, wọn ò dẹ̀ record nígbà tó wọnú rà yẹn, nígbà tó ń liberate fún máa yẹn tó ń lọ tó record ẹ̀ síta. Èyí àwọn gbogbo pọ́tà ti ṣe ìlú adáwọ̀ fẹ́ ṣe operation ká record ẹ̀, because o bá record ẹ̀ tó ti lọ ń post ẹ̀, àwọn ọ̀tá tó bá yẹ pé ibi tó ń gbé wọn dé, tó bá gbé dé inú gbó, wọ́n bá rí pé ti post ẹ̀ pé ti close mọ́ àwọn, wọ́n ti gbé wọn jìnnà. In the process, you are putting the life of that person in danger. Àwọn tó ti mú yẹn, tó bá rí pé ẹ ti ń gbé kíní ẹ sí media àjò ẹ ti close mọ́, wọ́n lè pa wọ́n. Wọ́n lè pa wọ́n. Wọ́n lè fẹ́ kí gbogbo Yorùbá mọ̀, ilẹ̀ Yorùbá mọ̀ pé ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá, wọ́n má ṣe wọ́n ṣe bà Yorùbá nation struggle jẹ́. Ẹ jẹ́ ká ṣòtítọ́. Wọ́n pariwo, wọ́n pẹ́ nǹkan lẹ̀ pàtó bíjọ́ kejì tí local government ṣáà máa sọ pé wọ́n ti release àwọn yẹn. Ọlọ́pàá ti sọ pé wọ́n release àwọn yẹn. Àwọn tẹ́ ẹ sọ pé wọ́n ti release ní 2 weeks ago. Òun ọlọ́pàá ṣẹ̀ wá sọ pé àwọn làwọn release wọn o. Ibodè Sáádú, ẹ̀wọ̀n tí kò ṣe dáadọ́ Sáádú wà tó ìjìnà sí gbòòtó. Ibodè Sáádú làwọn ti lọ dislodge àwọn terrorists yẹn táwọn fi gbà wọ́n jáde. O sínú gbogbo ya fọ́tò, o record bó ṣe ń gbé jáde. A lè máa tọ́ra wa lórí àwọn ilẹ̀ Yorùbá. Nǹkan tẹ́lẹ̀ ò dẹ̀ fi ń tọ́ra mi jẹ ni pé èyí bá lè ṣe díẹ̀díẹ̀ máa ṣe. But tá a bá fẹ́ ṣe iṣẹ́ tá a bá fẹ́ kó tọ́ ni pé kí gbogbo àwa
àwọn ẹgbẹ́ tó wà lábẹ́ wa ká ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ó ní collaboration. Èkejì tí àwọn gómìnà bá gbà mo call fún state police mo ti ń call fún state police nsìn ó ti lé ní more than 20 something years mo ti ń call pé kí ìjọba ṣe state police on restructure. Èmi state police yẹn ní National Assembly ṣe báyìí wọ́n ń ṣe díìlì ẹ̀ lọ́wọ́ ní gbogbo 36 states lọ́wọ́ báyìí kí president buwọ́ sí i president bá di buwọ́ sí i state police bá di wá ní tọ́ra wa jẹ mọ́ ọpọlọ lẹ́yìn fi ń jagun ìdẹ́gbẹ́ gbọ́dọ̀ pé kárí mi àmọ̀tẹ́yìn bá tí ọ́fíìsì bá fẹ́ wọ gbólókè ògùn àrí kó less than 2,000 to 3,000 people wọ́ bẹ̀yìn olórí ogun bá fẹ́ jagun mo gbọ́dọ̀ àgbì pẹ̀lú kábíyèsí aláàbí mo gbọ́dọ̀ bá ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ̀rọ̀ mo gbọ́dọ̀ bá àwọn aláṣẹ sọ̀rọ̀ kí tó wọ́n dà ọmọ ogun ilẹ̀ Yorùbá la pè é kí wá lọ kó 2,000 3,000 people wọnú igbó òkè òkun tí gómìnà Mákindé ò fọwọ́ sí ṣe mọ̀ pé èèyàn ti kógun wọ̀lú láì jẹ́ kó lórí ìlú mọ̀ yẹn. ẹ̀yin tèmi lóròkìlàwá TV mo lérò pé ẹ̀yin náà ti wo fídíò yìí ẹ ti gbọ́ nǹkan tí Ìbà Gani Adams ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tán sọ ẹ kọ́mẹ̀ntì lórí ẹ̀ ní comment section ojú tí wọ́n fi wò àti wípé bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ nǹkan tó sọ bóyá wọ́n rí sọ àbí ọ̀rọ̀ yẹn rí bákan bákan ẹ comment sí comment section ẹ ṣé mo dúpẹ́ ẹ má gbàgbé láti like ẹ share kẹ́ subscribe síbẹ̀ ó dàbọ̀. gbogbo ẹ̀yọ́ wọn tiwa tẹ́ jẹ́ ti àgàgà wa tá a jẹ́ ọmọ Yorùbá àwọn ẹ̀yin tàmọ̀tẹ́kùn mo kí gbogbo wa mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé ẹ lọ subscribe sí Òròkìlàwá TV kò sí nǹkan tẹ́ fẹ́ wo ń bẹ̀ kọ́mẹ́dì ni o ọ̀rọ̀ ìdílé ni o àṣà ìṣe breaking news gidi ni o nígbọ́ breaking news burúkú dẹ̀ tún máa wo gbogbo kọ́mẹ́dì oríṣiríṣi gbogbo skiti nǹkan gbogbo ẹ̀ lẹ́ máa wò ń bẹ̀ kò sí artist tẹ́ fẹ́ gbọ́ fẹ́rí sùnsìn àmọ́ máa gbá àwọn artist wa àmọ́ máa interview wọn àmọ́ máa béèrè àwọn ọmọ olúwẹ̀rẹ̀ nǹkan gbogbo kan tẹ́ bá fẹ́ mọ̀ nípa actor mi ó dà o ìyàwó mélòó lẹ ti ní ọkọ mélòó lẹ ti ní ìlú mélòó kan lẹ ti dé sinimá mélòó lẹ ti ṣe gbogbo nǹkan tẹ́ sáfẹ́ mọ̀ nípa àwọn artist pátápátá ẹ̀yin lọ subscribe sí Òròkìlàwá TV gbogbo ẹ̀ lẹ́ máa rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀ filẹ̀ ọlọ́ọ̀ mo má dá òtún ẹ̀ Òròkìlàwá TV ó máa wọ anything ọlọ́ọ̀ ó máa wọ anything.